Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọ̀rọ̀ Alfa Abdulakeem ọmọ sẹ̀rí alára agbó ibẹ̀ la wà torí pé àfi ká má dákẹ́ bára alé ẹni bá lẹ́nu èèyàn náà máa ń lẹ́sẹ̀ ni. Ìtọ́ bá fi lè mú ìsìláàmù tàná tó bá fi lè yàtọ̀ àfi kí ṣẹ̀ṣe tòní náà yàtọ̀. Àwọn bàbá wa tí wọ́n fààyè gba Islam nígbà yẹn tó fi jẹ́ pé wọ́n ń gbé pẹ̀lú ìfẹ́, wọ́n ń gbé pẹ̀lú ayọ̀, wọ́n ń gbé pẹ̀lú ìdùnnú. Ṣùgbọ́n ńgbà tó yá wọ́n yí ẹ̀sìn yẹn padà bí ẹni pé kì í ṣe pé Islam là ń bá gbé mọ́. Wọ́n jẹ́ ó yé wa pé ẹni tó gbọ́n ni máa kọ́ ẹni tó gọ̀. Ṣé bẹ́ẹ̀ ni tó gbọ́n? Ṣé bó sì ti kọ́ ẹni tó gọ̀ ìṣẹ̀ṣe náà báyìí? Gbogbo oníṣẹ̀ṣe lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà. Ẹ má jà dákẹ́ lórí ọ̀rọ̀ Alfa Abdulakeem, arákùnrin kò ṣẹbọ kò sóògùn yìí. Torí pé ìwà tó wù níbi tójú làdé téèyàn ń jàjà ẹ̀sìn tí wọ́n wá la nǹkan mọ́ ìyá oníyà lérí. Ẹ wò yá yìí, ẹ rí bí wọ́n ti ṣe. Tí a bá wá réèyàn tó bá jáde tó bá sọ pé kò ṣẹbọ kò sóògùn, kò yẹ kó jìyà. Tàbí kò yẹ kí ìyà tí ń bẹ nílẹ̀ yìí kó gba tí ń jẹ́ ìdájọ́ òdodo. Ìyá tó bí wọ náà bí wọ́n ṣe ṣénu. Ọmọ tó bí lákọ̀bí rẹ àti àbígbẹ̀yìn rẹ bí wọ́n ṣe ṣénu. Ìyàwó tó ní níṣẹ́jú ẹ̀mí rẹ ayé ó ṣèwọ̀n náà báyìí. Ó dáràn ayé, ó tó dáràn ọjọ́ gbéǹde àlìkíyámà. Nínú àhámọ́ àtìmọ́lé eléyìí tí Alfa Abdulakeem ọmọ sẹ̀rí alára agbó tó wà yìí, gbogbo ẹni tó bá sọ pé òun ò jì ọ̀bọ ńbẹ̀ tàbí pé bóyá kọ̀tọ́ kó jìyà tí wọ́n ń lọ tí ń bọ̀, bẹ́ẹ̀ bá lọ sóko ẹ̀ ní dé, bẹ́ẹ̀ bá rodò ẹ̀ ní bọ̀, tèpètèpè láwọ́ máa wúre. Kí ló dé? Ọ̀rọ̀ ẹ̀sìn òun náà láwá bá débi pé à ń ṣèyẹ ẹnìkan báyìí. Mélòó nínú wa la rántí àfa yìí gan? Alfa Abdulakeem ọmọ sẹ̀rí alára agbó. Ọmọ ṣe o. Ẹ jẹ́ kí n sáré mú fọ́nrán fídíò yìí wá. Kẹ́yìn náà wò ó. Ẹ wo ohun tó sọ nú agboolé bàbá ẹ̀dà. Ẹ wo ohun tó sọ iṣẹ́ ìrandíran rẹ̀. Ẹ wo ohun tó sọ dà. Mo sọ̀rọ̀ kan lánàá. Mo ní ọmọ tí ọba mẹ́ wọlé bàbá ẹ̀ mọ́ lọ́mọ àlè ni. Bẹ́ẹ̀ bá wo arákùnrin dáadáa pẹ̀lú fídíò tí wọ́n fẹ́ gbé jáde, ẹ rí i pé kì í sọ ọmọ inú ilé òun. Bí ìgbà tóbìnrin fabẹ́ jóná àbí ìpa bí ọmọ tó yẹ kó kú níjọ́ súná, àbí ìpa bí ọmọ tó yẹ kó kú lọ́jọ́ ọdún iléyá, àbí ìpa bí ọmọ tó yẹ kó kú lọ́jọ́ ọdún ìtúnu àwẹ̀. Ó ní Alfa Abdulakeem ọmọ alára agbó kò ṣẹbọ kò sóògùn. Ẹ wo fídíò yìí. O rẹ́gbẹ́ bẹ́ẹ̀ o rọ́mọ ọmọ tí wọn tó ya ìyàwó tó dùn yá yìí lọ. Ètò ti wà nù stroke tó ti wà nù ilé mi ọlọ́dún mẹ́fà wà. Wọ́n ti lo oògùn fún kókú. Ìtọ̀ tó ń wò yẹn, ìtọ̀ tá ń tọ̀ ní my dear brother. Ìtọ̀ ní agbára ju kẹ́míkà lọ o. Ìkábíyèsí Ọlọ́run. Tí àìsàn bá gbéyàn dùbúlẹ̀, tí Ọlọ́run bá yọ àánú èèyàn kúrò lójú àwọn ọmọ àti ẹbí, téèyàn bá dẹni tó ń tọ̀ sára, tó bá tọ̀ sára láàrin ọ̀sẹ̀ kan, tó bá rẹ́ni gbé kúrò mẹ́, ìtọ̀ yẹn á ba gbogbo òdì yẹn jẹ́, á jẹ gbogbo ẹran ọbẹ̀. Ọlọ́run ọba lé o. Wàlá tàmtúnà ilẹ̀ wà tìmí ẹ má kú o àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí o. Bí ọdún mẹ́wàá sẹ́yìn, bí alára agbó bá ń ṣọdún egúngún, bí alára agbó bá ń ṣọdún ará agbó, báwo ló ti máa rí? Àwọn náà dà lónìí. Bàbá tó bí má lọ mọ́dà, má lọ mọ́ gọ́gọ́dà, abẹ̀gbédà, ṣẹ̀rí alára agbó dà, kúbọ̀ alára agbó tó kárí ayé tí gbogbo èèyàn fi mọ̀ lọ́mọ ológo, mú fún táwọn òbàbọ̀ onílù, àwọn dà. Nígbà tí mo dé bẹ̀rẹ̀ mo ní yẹlẹ́bà. Àwọn tàmàlà ń bí gbogbo wa mọ́ wọn tàmàlà kéré ta gbọ́jọ́ àwọn ọ̀dà. Ṣé bí gbogbo ẹ̀ ló ti ń dáwóró lọ yìí? Agbègbè àkọlù ẹ lọ wẹ́sìn ẹ lọ wá Ọlọ́run. Ṣé pọ̀pọ̀lọpọ̀ ta wà ń bí iná lẹ mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣé mi rí báyìí ni? Ṣé bí nígbà tó lọ ń dé tèmi náà gbà? Pẹ̀lú àwì àgbà kú lórógbó láìṣẹbọ láìṣòògùn. Níbi bí wọ́n ti ń bọrí fún wa náà rí wọ́n bí wa ń bì. Wọ́n yí wa ńlẹ̀ àárín ọ̀dẹ̀ kan wà ń bẹ̀yẹ̀. Ọdẹ yìí. Wọ́n gbẹ́ kínní kan sílẹ̀ ní òbúrò lè ṣojú àwọn bọ́dà wa. Gbogbo ọmọ tó bá yí lẹ̀ ń bẹ̀ tí ò bá lọ wọ́ Ọlọ́run ẹrú ló máa ṣe. Èmi Abdulakeem mo sọ bẹ́ẹ̀ fún yín. A ti bọ́ lọ́hùn débẹ̀ ni. Àjẹ́ òde lè fà wá ṣe nǹkan kan mọ́. Oṣó lè fà wá ṣe nǹkan kan mọ́. Ológo lè fà wá ṣe nǹkan kan mọ́. Àfi táyé ẹ̀ bá fẹ́ bàjẹ́. Akíìmù ni mò ń jẹ́. Ìyá mi ń jẹ́ Ṣẹ̀rífátù. Ṣé mo yọ ọdún tí mo fi jíṣẹ́ kò ṣẹbọ kò sóògùn ṣòdẹ̀kẹ́ 7 years. Èwo dáa kí ló dé tí mo bàjẹ́ ṣòdẹ̀kẹ́ orí kankan ṣe? A tún wá gbé mi kúrò, a gbé mi lọ sí headquarter. Mo fèsì ilé orò lọ́wọ́ ilé orò ti wú koríko. Ara pa wọ́n, à ń sọ nípa Ọlọ́run alágbára.
tó lágbára ju gbogbo alágbára lọ, ọba tí kì í gbàgbára lọ́dọ̀ ẹnìkan, ọba tí gbogbo alágbára yẹn ń gbàgbára lọ́dọ̀ ẹ̀, òun lọ́ba àjírònú kàn. Tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá kọ̀, òun náà ló máa ṣe jíjẹ àti mímu yín. Wáyé tẹ́ ìpadà sọ́dọ̀ ẹ̀, má sọ̀rọ̀ ẹ̀dẹ̀rú ayé náà, Ọlọ́run fún ẹ lógo náà. Ẹ̀yin tẹ́ ìjẹ́ bí mi ẹ wà ń bí, ìjẹ́ ìmọ̀ kò bẹ́ẹ̀ ni tèmi ṣe fẹ́ ríre. Nìṣó mọ́tọ́lásí mi wá lọ wò wọ́n, tá a dédé wọ́n ń ṣe ìnìmọ́lẹ̀. Ìjẹ́ mi mọ̀ pàṣẹ yẹn wà lára mi, àṣẹ túkódè. Ṣé mo mọ̀? Wọ́n yí èmi náà nú lẹ̀ yìí. Àárín ọ̀dẹ̀ yẹn wọ́n fọ, mo kéré bọ̀ gbogbo tí wọ́n rì mọ́bẹ̀ ni mo mọ̀. Ewúrẹ́, aláboyún, àgùtàn, àgbò, ògúfe, òbúkọ, ẹlẹ́dẹ̀, ẹyẹ kan báyìí bóyá wó ni wọn náà wọn ẹyẹ wèrè ọ̀hún. Wọ́n dì wọ́n lọ́wọ́ dì wọ́n lẹ́sẹ̀ báyìí. Wọ́n gbé àárín ọ̀dẹ̀ yẹn bíi kànga ńlá ni. Lójú mi ló ṣe. Ibẹ̀ ni wọ́n ti máa ń yí wa nílẹ̀ ẹlẹ̀. Nígbà tá a gba sí Ọlọ́run, àṣírí kíní yẹn, ṣé ẹ mọ iye ọmọ tó ti kú bí ẹ kọ́kọ́ fún àwọn àgbàlagbà lẹ́ẹ̀ mọ iye ọmọ tó ti kú ni? Ṣé ẹ lè sọ iye ọmọ kú rárá? Arákùnrin ní kò ṣẹbọ, ó ní kò sóògùn, ṣùgbọ́n agbára ń bẹ nú tọ̀. Ó yẹ pé béèyàn bá tọ̀ bí wọn bá gbé kú ń bẹ̀ pé ńgbà tí ó bá epo sùn kan, ìtọ̀ yẹn ó sì máa jẹran ara èèyàn. Ẹ má kú o, àyàfi tẹ́ ẹ bá gbà fún Islam. Abdulakeem ọmọ sẹ̀rí alára agbó sọ rántí pé ìyá rẹ̀ kò gba Islam tó fi kú. Lọ́jọ́ tí ìyá rẹ̀ kú ìlọsọpọ̀ sìnkú ẹ̀, ìyá rẹ̀ ò gba Islam tó kú o. Ìwà iná ni ìyá rẹ̀ wù lòsámú lòsáfi ní tí wọn ò bá rárí fún kò ní jẹ́ pàtàkì mọ́nú ayé, wọ́n sì rárí fún ìyá rẹ̀. Alára agbó yìí ìlòsà tí ìyá rẹ̀ bọ́ tó fi kú. Ìwọ tún wá mọ̀ pé nínú lẹ́tà ti bí ọ nínú ran rẹ̀ Kúbúrà tó jẹ́ alára agbó tó jọmọ ológo tó kárí ayé, kí ló sọ́dọ̀ ológo ọ̀hún? Ṣé bó sa alára agbó yìí náà ni? Ṣùgbọ́n ńgbà tí wọ́n ya ológo tiẹ̀ ó padà bára rẹ̀ nínú ẹ̀wọ̀n. Gbogbo ohun tí ń jẹ́ olówó nínú ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ Abdulakeem nípínlẹ̀ Ògùn ẹ gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀. Gbogbo ẹni tí ò ní nínú ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ Abdulakeem ọmọ sẹ̀rí alára agbó ẹ gbọ́dọ̀ jáwọ́ lórí ẹ̀. Tó bá kúrò nínú ẹ̀wọ̀n tayé kó tó bọ́ sínú ẹ̀wọ̀n tọ̀run, ṣé bínú bíbí báyìí ni máa pẹ̀rú? Inú bíbí ni máa pẹ̀rú lájàlẹ̀ lòkété tí máa tọ́mọ tiẹ̀. Ògo ayé tiẹ̀ ó padà lò nínú sẹ́ẹ̀lì. Wọ́n jọmọ ológo, ṣùgbọ́n ẹ ti ba bẹ̀jẹ́, ẹ ti dabẹ̀rú. Gbogbo eléyìí tó ń sọ tó sọ pé nínú ẹ̀dẹ̀ bàbá rẹ níṣẹ́jú rẹ̀ ní ẹsẹ̀ gbẹ́lẹ̀, ewúrẹ́ tó já láboyún wọ́n rì mọ́lẹ̀, àgùntàn tó láboyún wọ́n rì mọ́lẹ̀, òbúkọ tó já láboyún wọ́n rì mọ́lẹ̀, ẹlẹ́dẹ̀ tó já láboyún wọ́n rì mọ́lẹ̀. Mo fi ẹ̀mí mi búra pé irọ́ ni, tí n bá parọ́ kọ́lọ́hún ọgbà ìsí ń bẹ̀. Ṣùgbọ́n tó ń sọ pé wọ́n ń bò mọ́lẹ̀ pé níbi tí wọ́n á bò mọ́ òun ni wọ́n wá mọ́ tí fi yín yílẹ̀. Ló ṣe jẹ́ pé gbogbo ẹni tí wọ́n bá ti gbé yílẹ̀ ń bẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ò ní lógo. Wá fàlà àtàkìlì hùnà, kí ni problem ilé ayé yín? Ẹ̀ ń lò làákàyè ni. Ó ṣe jẹ́ pé ìwé tí ará China tẹ̀ kọ́ jẹ́ pé òun ní ọmọ fún yín ní ọpọlọ. Òbí bímọ kóró tó sùn mẹ́sàn-án, kóró ti kúnlẹ̀ abiyamọ ńgbà tí ó bí. Wọ́n wá ṣètò kinní kan, wọ́n rí ewúrẹ́ aláboyún wọ́n rì mọ́lẹ̀, àgùntàn aláboyún wọ́n rì mọ́lẹ̀, ẹlẹ́dẹ̀ aláboyún wọ́n rì mọ́lẹ̀, wọ́n rí gbogbo ẹ̀ mọ́lẹ̀. Wọ́n wà tún bí ọmọ tí wọ́n bí wọ́n bí tán, wọ́n wá tún gbé yílẹ̀ nídìí pé kí wọ́n lè bá a ṣe gba ògo tọ́mọ yẹn bá wá ní. Níbi tí wọ́n ti ń gbé yílẹ̀ yẹn, níbi tó sọ pé wọ́n ti ń gbé yílẹ̀ láàrin ẹ̀dẹ̀ bàbá rẹ̀ yẹn, ta ni ó lo ògòun? Ẹ jáde kẹ́ ẹ sọ fún wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà máa ń fẹnu ara wa sọ, ọ̀pọ̀lọpọ̀ ń tà máa ń pèlédè, ọ̀pọ̀lọpọ̀ ń tà máa ń ṣàlàyé fáyé, ìní pé kì í tètè yé wa pé irọ́ là ń pa. Ṣùgbọ́n ẹlẹ́kọ̀ọ́ àná ti kú òlójú òde. Bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣètò pé ẹ̀ ń fún wa lọ́rọ̀ wáàsí, ẹ̀ ń fún wa lọ́rọ̀ wàásù, àṣebọ́yá tòótọ́ lẹ̀ ń sọ ni. Ojúmọ̀ ti là gan. Ọgọ́rùn ènìyàn kẹ̀tíkẹ̀tí náà máa ń padà sínú ìṣẹ̀ṣe. Mọ́kàn rọ̀ wá gbogbo àwọn táwa náà ń padà sínú ìṣẹ̀ṣe. Bàbá fẹ́ tẹ̀lé ẹja mẹni tá a bá tẹ̀lé. Tó bá tẹ̀lé àwọn tí ó fi oko tí wọ́n fi san lẹ́san, ó padà sá padà o. Tó bá padà sínú ìṣẹ̀ṣe, mà wọn tó tẹ̀lé. Tó bá tẹ̀lé àwọn tó jẹ́ pé n tó kó dénú ìṣẹ̀ṣe ni wọ́n gba dúkìá rẹ̀, ó padà sá padà o. Tó bá tẹ̀lé àwọn èèyàn tó jẹ́ pé àwọn gangan ìran wọn gangan olóko ńlẹ̀, wọ́n níbi tí wọ́n sá lọ, tí wọ́n bá ṣọ́ síbá síbo, má sọ pé ṣẹ̀ṣẹ̀ ọ̀dà o. Bọ́ bá ń bá ènìyàn ṣe fìyàn sáàyè èèyàn nítorí ọjọ́ tẹ́nìyàn bá gbèsè rẹ̀ dé. Mo wọnú ṣẹ̀ṣe ní tí wọ́n fojú mi rí, ṣebí ẹni á padà wálé, ṣebí lẹ́nu láti padà wáyé, oko ní wọ́n fi ń san lẹ́sàn, ìwọ lọ tẹ́dí ẹlẹ̀. Bọ́ọ̀bà tẹ́lẹ̀ káàbọ̀ rìn wá ni kò yí sẹgbẹ́ ìjà. Báwa iná bá tó ṣe ẹ̀kọ́ sọ pé ó ṣe. Kó sọ pé ó gbà. Asọ́mọrí odó ọ̀fẹ́ràn odó, ìkéèmù ẹ̀yìn àmù, àṣẹwọn ọ̀fẹ́ràn àmù. Tó bá jẹ́ pé ọmọrí odó bá fẹ́ràn odó ni, ṣé yóò mọ lùyà ẹ̀? Tó bá jẹ́ pé ìkéèmù tí ń bẹ lẹ́yìn àmù, ká lọ́ bá fẹ́ràn àmù ni, ẹ wo bómi ṣe kúnnú àmù dẹ́dẹ́dẹ́. Igbá
tí wàá ń bẹ lórí àmù yẹn wọ́n á máa fi bu omi àmù díẹ̀díẹ̀ wọ́n sì máa bù títí tómi tí ń bẹ́nu kòkó tí ó sì fi tán. ẹ̀sìn náà la gbé dání la fẹ́ràn ara wa ṣebí nílẹ̀ Burkina Faso ṣebí náà sọ pé àwọn fún wọn ní mọ́sáàsì tí wọ́n rí jẹ́ ẹ̀ tán sọ pé kì í ṣe lọ́kàn lọ́rọ̀ àwọn. ìlú ìmọ̀ tí ń di ibi tá a mọ̀ tí ń fọlá abẹ́ tọrọ níbi táwa náà ti lólórí. àwa máa sọ pé ara Burkina Faso pé orílẹ̀-èdè wọn kéré wọn ọ̀gbọ́n tú wa àṣẹ ń gbé jù wá lọ. mọ́sálásí làwa sì tó ń kọ́ ní sẹ́ńtúrì tá a tó wà yìí. ẹ wá gbọ́ kinní kan ṣé rí gbogbo ká wà ní mọ́sálásí tàbí ká dé mọ́sálásí kó nílùú ọmọ lùlù lọ kó lórin ọmọ kọrin lọ ká wá kọ́ síbẹ̀ pé dákẹ́ ìlú àti ariwo ó ti dópin kúrakúta alágbẹ̀dẹ òjúlé arọ́ lọ. gbogbo tí ń jóníṣẹ̀ sí ayé gbogbo bí tí ẹ bá ti ń lùlù tẹ́ ẹ bá ti ń sọdún òòṣà tẹ́ ẹ bá ti ń sọdún ìṣẹ̀ṣe tẹ́ ẹ bá ti dé mọ́sálásí ẹ gbọ́dọ̀ pàlùmọ́ níbi tí wọ́n bá ti kọ dákẹ́ ìlú àti ariwo ẹ má dán an lóhùn o àsọ̀rẹ́nu ọ̀rọ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń fìfẹ́ gbà láàrin ara wa táwa gangan mọ̀ pé kò bófin mu sọ bófin mu ni amòfin asòfin tó bá sọ pé bófin mu kó jáde bọ́ta kó wá sọ fún wa mo sì jẹ́rìí pé kò lè sí ṣébà ńlá wa gbọ́n tó ni. ṣùgbọ́n tá à ń fìfẹ́ gbà ohun tá à ń fìfẹ́ yanjú ohun tá à ń fìfẹ́ ṣe láàrin wa pé kó mọ̀ síjà kó mọ̀ bá a ta ọmọ ìyá ni wá ọmọ bàbá ni wá ẹbí ni wá ọmọ ìran ni wá ìran kan náà jọ ni gbogbo wa làbá arọ́ ṣe fi ń dòfin òótọ́. látẹ̀ní lọ mọ̀ ń sọ fún gbogbo tí ń jó níṣẹ̀ṣì ayé pátá pé bẹ́ẹ̀ bá ti débi tí wọ́n bá ti kọ dákẹ́ ìlú àtàríwo ní mọ́sáàsì bẹ́ẹ̀gùn bá ń jó lọ́kọ̀ gbọ́dọ̀ pàlù bí olóòṣà bá ń jó lọ́kọ̀ gbọ́dọ̀ pàlù bólógùn bá ń ṣe tiẹ̀ lọ́kọ̀ gbọ́dọ̀ pàlù bọ́dẹ bá ń ṣe tiẹ̀ lọ́kọ̀ gbọ́dọ̀ pàlù. ìfẹ́ la fi gbà kò sí òfin tó sọ bẹ́ẹ̀. dákẹ́ ìlú àtàríwo láago 6 bọ̀dájí dákẹ́ ìlú àtàríwo láago 8 àárọ̀ dákẹ́ ìlú àtàríwo láago 10 àárọ̀ dákẹ́ ìlú àtàríwo láago 7 láago 8 láago 9 láago 10 láago 11 tó fi tún da aago kan ọ̀sán tí ó fi dìrọ̀lẹ́ tí bí àbá rẹ̀ tí ó bá dòfin ó yẹ kó láago pé ní aago kan o sí aago kan àbọ̀ aago kan sí aago 2 aago 2 sí aago 3 ṣùgbọ́n ṣé ń bẹ́ẹ̀ ni. ó yé wa a mọ̀ pé irọ́ ni a mọ̀ pé àbá yẹn ìfẹ́ la fi gbà ló ṣe dòfin kò sí ti ń jẹ́ dákẹ́lù àti ariwo kò sí ti ń jẹ́ dákẹ́lù àtariwo láìsí ní Saudi kí ló dé kò ṣẹbọ kò sóògùn kò ṣẹbọ kò sóògùn ṣùgbọ́n ìgbàdí ń bẹ téèyàn yọ àfa kan sọ lọ́jọ́ mẹ́ta yìí ọlá àfa àtàdàbáràn ó ní kì í sàáfà níbi tí yàásín bá wà ṣé agbára yàásín káàdà pé kọ́ mọ́ràn èèyàn kí ló dé tá à ń tanra wa àwọn Burkina Faso orílẹ̀-èdè wọ́n ti sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ bú ẹ̀sìn kan ò gbọ́dọ̀ bú kan wọ́n ti sọ gbogbo wọn dìkan náà wọn kò ní sẹ́sí ìjọba bùbà àti mùsùlùmí àti kìrìsìtánì ti bẹ̀ ní ọ̀dàpọ̀ wọ́n ń gbégbé ayé àlàáfíà níjọ́ làwọ̀ bẹ̀rẹ̀ tíya kò sí ọmọ rẹ̀ nínú ọ̀bọ̀n ìṣẹ̀ṣe náà o àwọn ìṣẹ̀ṣe àná àwọn àgbààgbà àná tí wọ́n gbà wípé ẹjẹ́ á máa ṣe ní jẹ́jẹ́ jẹ́jẹ́ bí wọ́n ṣe gbà níta náà àwọn gangan ń ti ń dùn wọ́n ń jẹ́dùn ọkàn àti ìbànújẹ́ ọkàn fún wọn lénìí pé gbàkúgbà làwọn gbà. ìṣẹ̀ṣe ò sí nínú téèyàn ọmọ fi kọ́rọ̀ sọ. Alfa Abdulakeem yìí ọmọ sẹ̀rí alárágbó ṣé ẹ mọ̀ pé lákòókò kan jáde tó gbé kinní kan sínú gbá tí ń sọ pé ifá yín náà rèé o ifá yín rèé o ifá yín lélẹ́yìí o gbogbo ẹ̀yin tẹfátẹfá ifá ń lè yí o òun ní èkú ọyìn lẹ kó sínú níbẹ̀nu rọ́bà yìí o lòun fẹ́ dáná sun yìí o lòun fẹ́ ṣe yìí o tó fi dáná sun tó gbé sínú rọ́bà ìjọ náà tí mo mọ̀ tó dá mi lójú tó àdá ni pé kì í ṣe kin. mo fi ẹ̀mí mi búra Olódùmarè gbọ́ kì í sẹ́ni bó ṣe parọ́ pé nínú ilé àwọn wọ́n rí aboyún ewúrẹ́ wọ́n fi rí aboyún àgùntàn wọ́n rí aboyún ẹlẹ́dẹ̀ ó yẹ kó fi tabiamọ náà kùn káwọn agbófinró lè bá a ṣe lọ rè kólé yín kí wọ́n kó gbogbo tí ń jẹ́ mọ̀lẹ́bí yín pé àṣẹnú ẹ̀dẹ̀ yẹ rí ti jẹ́ aláboyún mọ́lẹ̀ orí yàn dọ̀gbọ́n sí ni òjò fi rú èèyàn òkun. ọwọ́ gbé kínní lọ́nu gbangba náà ní sọ pé sẹ́ẹ̀rí ifá ló fẹ́ sun yìí o ọwọ́ sun níná. ìrírí mi tí mo rí ń bẹ̀ rí tí bàbá jẹ́ ẹni tó tẹfá tí bàbá wa kú ọmọ wa mú kínní kí fáwọn lọ́wọ́ mu ni wọ́n ń pa bí èkùọ́ ọ̀tọ̀lọpẹ̀ lára ọ̀pẹ ni wọ́n ti máa ń yọ epo lára ọ̀pẹ ni wọ́n ti máa ń yọ ike ifá ọjọ́ra wọn ni wọ́n èsè kankan náà wọ́n jọra wọn ni wọ́n èsè kankan náà lára ọ̀pẹ ni wọ́n ti máa yọ ohun tí ń jẹ́ ike ifá ọ̀pẹ tá à ń sọ yìí tí kóró ẹ̀yìn kan ṣoṣo rẹ̀ tí bá ń bẹ nínú ẹ̀yìn tí wọ́n fi ń ṣepo àkọ́kọ́ ni pé kò ní tètè jiná tó bá wá jiná tí wọ́n mú papọ̀ mẹ́yìn tí wọ́n tẹ̀ tí wọ́n gún epo rẹ̀ wọ́n mọ̀ ń lé mú lójú ẹbu ni kò tún di méjì káwá ní ọba wa tún lé mú tí wọ́n tún ṣe wàhálà yẹ pé ẹ tún mú àláfi ṣepo sẹ́ ẹ wá tún gbé sórí iná wọ́n wá tún sọ di epo tí wọ́n bá sọ di epo irú epo bẹ́ẹ̀ ni máa ránu tẹ́ ẹ̀ bá wá tún tètè jẹ́ tẹ́ ẹ wò pé ẹ fi sínú ilé epo mi ń bẹ tá a mọ̀ jẹ irú epo bẹ́ẹ̀ ni máa tètè ṣẹ́ funfun lábẹ́
tí ó wàá ba ọ̀gọ̀ọ̀rọ̀ epo jẹ́. Kí wá ló dé tá a fi ilẹ̀ epo tá à ń jẹ tí ń ránu tí ó dùn. Wọn kì í fi ṣe epo nínú ọ̀pẹ tí wọ́n máa ń kọ ẹ ti rí tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n sọ pé ọ̀pẹ Ifá. Nídìí ọ̀pẹ yẹn ni ti máa ń yọ ike Ifá. Ó létò táwọn àgbàlagbà máa ń ṣe nídìí ẹ̀. Ó ní ẹ̀kọ́ tí rúmọlẹ̀ kọ́ wa tá a máa ń ṣe sídìí ọ̀pẹ òun. Gbogbo oníṣẹ̀ṣe ẹ gbọ́dọ̀ sùn nítorí ọ̀rọ̀ Abdulakeem ọmọ sẹ̀rí alárágbó tó bá kú ònú àhámọ́ ayé kó tó bọ́ sínú àhámọ́ tòde tọ̀run ni. Ìyá rẹ̀ lóde ọ̀run ti mọ̀ pé òun ti ṣe ọmọ bí láyé ọmọ pé òun ṣe ọmọ bí láyé gangan tẹ́lẹ̀ tó bá jẹ́ pé owó ni wọ́n máa ń fún yín tí ń jọ yín lójú tẹ́ fi ń ṣèrìn àti tẹ́ ń sọ pé kò sẹ́bọ kò sóògùn àtẹ́bọ àtòògùn ìní ọ̀pá yín ní ọ̀hàn yín lè mọ̀ tó fi jẹ́ pé gbogbo tí bá ń ṣe ọ́ láyé pátá wọ́n máa sọ pé àmúwá ànábì ni gbogbo tí bá ń ṣe ọ́ láyé pátá wọ́n máa sọ pé àmúwá Kùránì ni ṣé bọ́lá òun yé ṣe bí àbí gbogbo oníṣẹ̀ṣe àgbáyé ẹ gbọ́dọ̀ sùn tí wọ́n bá mú obì ẹyọ kọ̀ọ̀kan tí wọ́n bá mú nítorí ẹ mélòó tiẹ̀ wá lára rẹ sóòótọ́ kolokolo ni sóòótọ́ kolokolo ni wọ́n bí ọ sínú ilé ọba lé jẹ́ ìgbà tí yàrá ọbẹ̀ láyé alágbèrè èèyàn lọ gbọ́dọ̀ jẹ́ torí pé tí olórí ẹbí yín láti mọ̀ pé àsìbí ọmọ lọ jẹ́ ẹ wo bó ṣe rí ọlọ́gbà fún Islam ọ̀wá ń bẹnu ọmọ táyé fi ń tọrọ mọ́sálásí tó sọ pé nǹkan tó náà nísìn ló gbé ọdá tìmọ̀ léhùn ìlọ ń bẹnu ọgbà ẹ̀wọ̀n àfi kó níṣẹ̀ṣe ó múra kí wọ́n sìn ọ̀dẹ́ wọn àfi kó níṣẹ̀ṣe múra kó fi lè jẹ́ pé tiẹ̀ yìí oní ọmọ tó kọ́ tẹlòmíì lọ́gbọ́n táwọn ti Samsudeen tí mo sọ pọ́kàn lọ́gbọ́n nílùú Ọ̀tà mo rí pé ọjọ́ ti ń lọ ó kó fádá ní Ọlọ́run fẹ́ sun fá tó dá mi lójú pé kìí ṣe fá Ifá ló mú ọ só mú ọ àbí ò mú ọ Ògún mú ọ Ifá mú ọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ lẹ́ẹ̀kan tí mo sọ pé bàbá kan tí mo ní àwọn ọmọ rẹ̀ ó wá mú kí n fà ní wọ́n ń pa bí èkó ọ́ ṣe rí ẹni tí ń pa bí èkó ọ̀hún ìgbẹ́ ńlọjẹ kán ilé ayé rẹ̀ ń jẹ̀gbẹ́ ni ọmọ mẹ̀mẹ̀ kì í ṣe ibi tó ń tú sí un pé lágbájá ọ̀dà kan tí wọ́n bá sọ fún ọ pé ọmọ mẹ̀mẹ̀ sọ fún ẹni yẹ pé sọ́sàn lójú ẹ rí tí wọ́n bá sọ pé Abdulakeem o ọmọ sẹ̀rí alárágbó ọmọ mẹ̀mẹ̀ sọ fún wọn pé sọ́sàn lójú ẹ rí ẹ̀jẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ní ń jẹ́ mẹ̀mẹ̀ so kìí ṣe pé ńgbà tá a sọ pé ọmọ mẹ̀mẹ̀ ọmọ mẹ̀mẹ̀ rárá ìyẹn kọ́ Abdulakeem ọmọ mẹ̀mẹ̀ ayé ó sì fi mẹ̀mẹ̀ hàn ọ́ kó tó dorí mẹ̀mẹ̀ kí ló dé níbi tá a bá lé ayé dé kí la fẹ́ gbà ń bẹ̀ níbi ojúlàdé kò sẹ́bọ kò sóògùn èwo ṣé bí wọ́n gbé wọ́n náà yìí lẹ̀ ilẹ̀ tí wọ́n gbé ọ yíhun ìní ó bí ọ yóò bí àkọ́bí rẹ yóò bí kejì yóò bí kẹta bọ́ ọ bá bí mẹ́ẹ̀ẹ́dógún gbogbo wọn pátá ni ó bí kódà bó bí mẹ́ta yóò bí gbogbo wọn wọ́n gbé ọ yílẹ̀ ò tún ṣèké sílẹ̀ yẹn dá o àìṣe èèwọ̀ ni a máa bí ni ìbíni ló déhùn àfi tàwọn ẹlẹ́ni tó kó bá ẹ̀sùn di 6 7 sí ìwọ nìkan lọ́rùn nígbà tó ṣẹ̀ tó ṣe tó fi òkò tẹ́ la chain tẹ́ la nǹkan mọ́yà ẹ̀ lórí tó di pó sùn lẹ́yìn tẹ́ bá rí jẹ́ máa sọ pé wọ́n la òòṣà ní nǹkan lórí wọ́n lò òòṣà ní nǹkan òòṣà ní ń bẹ lára rẹ̀ kó tó di pé wọ́n là ní nǹkan òòṣà ń bẹ lára àyà yẹn kó tó di pé wọ́n là ní nǹkan oníṣẹ̀ṣe òṣìṣẹ́ nǹkan kan wọ́n tún wá fọlọ́pàá gbé ọ wọ́n fọlọ́pàá gbé wọ àtẹni ọkọ mọ́sáṣí àti ìmáàmù bẹ̀ àti méjì nínú ìjọ ìgbà tí ó di ọjọ́ kejì tẹ́ lérò pé wọ́n fi ọ̀gá yín sílẹ̀ tí wọ́n fi sílẹ̀ wọ́n padà tún ṣe ìwà kan náà lọ́jọ́ kejì tí wọ́n máa wọ̀n ọ̀gá wọn táwọn ọlọ́bàtálá tó ń rí kọjá lọ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tó jù wọ́n lóko àwọn yẹn ò tún bá wọn jà wọ́n tún rìkọ́ọ̀dù ní àtún mọ́ lọ sí police station ó dẹ̀sùn 6 7 tí ń bẹ lọ́rùn wọn nìkan èyí táyé mọ̀nú o èyí tí ń bẹ láàrin wọ àtọ́lọ́hún mélòó wá ní ọ̀jẹ̀ ọ̀daràn ayé tó ń dáràn bọ̀ lọ́rùn àbí lábẹ́ bẹ́ẹ̀ ni mo tún gbóṣùbà òṣùbà ràbàǹtà ni mo tún gbé fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní Àdátán police station kọ̀mọ́ndà Àdátán police station àwọn ní ń gbẹnu komisanna police ní ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ fóníṣẹ̀ṣe àti fáwọn mùsùlùmí wọ́n ní ká gba tí ń jẹ́ ìrọ̀rùn láàyè ẹgbọ́ lẹ́nu tiẹ̀ náà. wọ́n fẹ́ pàṣẹ mẹ́sẹ̀gì komisanna police sí gbogbo wa. ṣé ẹ̀gbọ́n nǹkan tó ń sọ. ìjà tó ń ṣẹlẹ̀ àbí tó ṣẹlẹ̀ ní àná àti ìjẹta ní ìlúgùn bẹ́ẹ̀ ní àwọn mùsùlùmí àti àwọn olórìṣà kò tẹ́ wa lọ́rùn. Kọmíṣánná ní sọ fún yín pé we should be religious tolerant. Wọ́n ní ẹ̀gbọ́n ní ká jẹ́ ẹni tí ó máa gba tágbó járúgbà
ó gba ẹlẹ́sìn kejì kájọ gba ara wa gẹ́gẹ́ bí ara wa àṣírí gẹ́gẹ́ bí ọmọ ìyá kan náà kò lọ́wọ́ wọ́n máa ṣe sí wàhálà kan ṣẹlẹ̀ mọ́ ní ìlúkùn yìí. wọ́n láwọn fẹ́ gbọ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ní ìlúkùn lọ́wọ́lọ́wọ́ láàrin mùsùlùmí àti àwọn olóríṣà àbí àwọn mìíràn tí àti ẹ̀ dárúkọ àbí àwọn tá àti ẹ̀ dárúkọ wọn rárá. ẹ mọ̀ pé Ògùn state à ń gbàlejò. ẹ ká rántí pé lọ́wọ́lọ́wọ́ ẹ má jà sí nǹkan tó máa cause fear in the mind of people. wọ́n náà má jẹ́ kí ìbẹ̀rù tó wà lápò àwọn. gbogbo àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè ọmọlúàbí ó sì yàtọ̀ sọmọ lásán gbogbo ẹ̀hónú tá a bá fi hàn pátá kó má jẹ́ ti páńlé kó má jẹ́ ti jàgídíjàgan kó má jẹ́ ti ìta ẹ̀jẹ̀ sílẹ̀ kó má jẹ́ ti ìsun ilé ènìyàn níná kó má jẹ́ ìmọ̀ ṣaburú ká má bàa ṣe dàbí wọn torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí wọ́n ń ṣe wọ́n fẹ́ káwa náà sí wa wò kí wọ́n fi lè sọ pé ṣe bá a ti wí ànábì fúnra lára rẹ̀ tẹ́ sọ pé ń tẹ̀lé nígbà tí wọ́n gbé ogun tì í ohun tó sọ nípa àwọn tó jólóòsà kó òun ò fẹ́ bá wọn jà ó wá sá kúrò nílùú rẹ̀ ó sá lọ sí Mẹ̀dínà ìgbà tó sá lọ sí Mẹ̀dínà tí ń padà bọ̀ ó ní gbogbo ẹni tí ń bẹnu mọ́sáàsì ó lóun ò ní pa wọ́n ẹni bá sá wọlé olóòsà ó lóun ò ní pa wọ́n ó sì lọ tààrà sọ́dọ̀ ẹni tó jẹ́ lórí olóòsà nílùú Mẹ́kà ọ̀hún ó lóun fẹ́ mọ àwọn tòun sọ́nà tẹ́yìn ọgbà tẹ́ fi mọ àwọn ẹni tí ń rè ohun tí àbí ọmọ tó ṣàyọjú rán pẹ̀lú rẹ̀ rántí pé gbogbo ètò ṣe kò gbé àwọn òbí rẹ̀ sátìmọ́lé o gbogbo ohun tí wọ́n bí ọmọ táwọn òbí rẹ̀ ṣe táwọn ẹni àná ṣe kò gbé wọn sátìmọ́lé èyí tó jẹ́ pé èyí ṣe nínú ìran yín tí wò rágbálé tó ń sọ páyé rẹ̀ yàtọ̀ ìyàtọ̀ tó yàtọ̀ nínú ayé rẹ̀ náà ni pé ó padà sun inú ẹ̀wọ̀n ọ̀dẹni tí wọ́n tì mọ́lé ọ̀dẹni tí wọ́n ṣe ń gba béèlì rẹ̀ ọ̀dẹni tí wọ́n máa kọwọ́ bọ̀wé fún pé lágbájá ọ̀yà kọ́ bọ̀wé ọ̀gbọ́dún tó bàlùjẹ́ mọ́ lọ́jọ́ tó bá tún bàjẹ́ á wà gbé ọ báralé ẹni bá lẹ́nu ìyẹn náà máa ń lẹ́sẹ̀ ni sáwọn mùsùlùmí tí wọ́n kóra wọn jọ tó yẹ pé bàbá àkàmọ́ra tó sọ̀rọ̀ pẹ̀lú aṣọ àràmí wọ́n tó kọ̀wé bẹ̀bẹ̀ lé lọ́wọ́ tí wọ́n sọ pé kọ́ máa sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n ní kọ́ máa sọ pé fíìmù ni bọ́ba ilé ayé bá dáa tòde ọ̀run náà ó tún dá bàbá pàjíhàn díẹ̀ rò ní bàjì ayan tó ṣetán kú ń pòkòkò ọjà sáàdì rẹ pé kó jẹ́ káwọn ọjà ni bẹ́ẹ̀ sì ni àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe we are very ready oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe tí wọ́n ready o always a ready kíní kan ẹbí ni wá alọ́mọ ìyá tí ń ṣe ìsìláàmù alọ́mọ bàbá tí ń ṣe christianity ó ní ò jẹ́ ká bínú ó ló jẹ́ kí n sọ pé bí islam àná bá sọ pé òun yàtọ̀ ìṣẹ̀ṣe tèmi náà ti yàtọ̀ àdàkẹ́mọ́ gbogbo tí ń jó níṣẹ̀ṣe Abdulakeem ọmọ ti ṣẹ̀rí alárágbó tó bá bọ́nú àtìmọ́lé ayé kó tún bẹ́nú àtìmọ́lé tòde tọ̀run gbogbo tó kójọ nílé ayé ẹ̀ pátá kò gbọ́dọ̀ wúlò fún ṣèjú ẹ̀mí ẹ̀ tí ó bá tó sí láyé kó má lè wúlò ẹ wo bó ti ṣe yẹn ń yá tó bá jẹ́ pé ìyá tiẹ̀ ní ń ṣe báyìí nígbà tó ń bẹ nílé ayé bọ́ọ̀ bá ń torí ẹ̀jà á máa sọ pé ń tọ́ ń jà sáré ni torí pé ìyá jólóòsà ẹ fọ́gi mọ́ lórí ẹ wò yóò yá ti sùn lẹ̀ ẹnìkan ló bí wọn náà o ò ní kú rebèlè ìtàsípò sùn re kí la gbé kí la jù. báwọn àfáà kan bá jáde tí wọ́n bá ń sọ pé ẹ̀yin olóòsà ẹ̀yin ẹ sọ pé kó gùn ọ́ pa yín ẹ̀yin olóòsà ẹ̀yin ẹ sọ pé kí Ṣàngó ọ́ pa yín torí pé àwọn ń tà wọ́n o àlá àwọn kùrìsíyù àwọn ẹni ọ́ pa wọn tàbátì àdá àwọn ẹni ọ́ pa wọn àbílàbí àwọn ẹni ọ́ pa wọn wọ́tábà àwọn ẹni ọ́ pa wọn Ògún ò lè pa wá Ṣàngó ò lè pa wá omi ò lè gbé wa lọ nítorí pé a ṣe ohun lòdì sáwọn tí ń jẹ́ òòṣà wa Abdulakeem ọmọ ṣẹ̀rí alárágbó ló ṣe ohun lòdì sí àwọn tó jẹ́ alálẹ̀ rẹ̀ ìní fi mú lọ́dẹni àtìmọ́lé òun ọmọ ṣẹ̀rí alárágbó borí ọba gbé ni ẹkún ní máa kọ́kọ́ gbọ́n ni ó ti tọ́rọ̀ ronírù inú mi sì dùn pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n kájú ẹ̀ wọn ò sì ní gbàbọ̀dẹ̀ wọn ò sì ní fi ẹjọ́ ṣègbè lẹ́yìn ẹnìkan wọ́n ṣe ní bó ṣe tọ́ wọ́n sì ṣe ní bó ṣe yẹ torí pé níbi tọ́sẹ̀ sínú wa dùn tó bá jẹ́ pé lọ́rin ni nírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ a máa sọ pé ìdájọ́ òdodo ò fi gbogbo ara hàn ń bẹ̀ Ẹ̀gbá wa jẹ́lú wo Ẹ̀gbá jẹ́ Sókótó Ẹ̀gbá jẹ́ Kánò l'Abẹ́òkúta tolúmọ ẹ̀yin ọmọ Olúmọ o gbogbo Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ o. àwọn ọmọ tí wọ́n wò nílùú Ẹ̀gbá gbogbo ayé ń ló di àpèwáwò fún ìjọba ìpínlẹ̀ Ògùn ṣé wọn mọye tí wọ́n ní látara òkè Olúmọ Ẹ̀gbá ni ìyẹn nìkan là á sì ń sọ àti ìsọ̀mí ẹ̀yin èèyàn pàápàá jùlọ nínú ìṣẹ̀ṣe ìjókòó ń lọ láàrin àwọn bàbá tí wọ́n sùn tí wọ́n wo tí wọ́n dákẹ́ nítorí ẹ̀ ẹ má wò pé ń tó ṣẹlẹ̀ yìí ààrẹ nìkan kan dìde àwọn èèyàn dìde ọgọ́rùn ènìyàn dìde
àwọn bàbá wọ́n ń ṣe akitiyan tó gbọngbọ́n sájọ ti babaláwo ni àbí tolóòsà wọ́n ń bẹ níbẹ̀ bìbà gbogbo ìgbà tí wọ́n bá ti ń pè pàdé ìní wọ́n ń dìde tí wọ́n sọ pé ó ti yá. ìtagbára tiwa náà kálà wa náà ń ṣe á tù wá bà fún wa á mú wá fún wa pé dákẹ́ ìlú àti ariwo kì í ṣe nílẹ̀ kóòtù òjìrè mọ́ ire o.